bẹ́ẹ̀ ni awíwíwí wọn láwọn ò ní gbọ́, afọ̀fọ̀ọ̀fọ̀ wọn láwọn ò ní gbà, àmọ́ àwífúnfẹ́ àfọ̀gbà ibi ohun tójú ẹ̀ bá rí kó fara mọ́. Lágbára lọ́wọ́ Elédùmarè ojú àwa ò ní ríbi nílẹ̀ yìí, lágbára lọ́wọ́ adẹ́dà ṣẹ̀dá. Gbanigbani táyé ń sáyá ògbòrògọ́jì gan bá mi ọ̀pá kòròkò yagi ẹ̀bá ọ̀nà. Kábíyèsí Elédùmarè ìbà rẹ̀, ìbà ládéládé, ìbà lóyè lóyè, ìbà gbogbo jìnwìnjìnwìn ilẹ̀kẹ̀ lóde ilẹ̀ yìí. Mojúbà nítorí pé bẹ́kò ló bá júbà ilẹ̀ ilẹ̀ alanu, bọ́mọdé bá júbà yóò roko dalẹ̀. Ìbà ni mo ṣe lóde ilẹ̀ yìí lálẹ́ yìí. Ara wa mojúbà, èrò ẹ̀yìn mojúbà o. Ẹ jẹ́ ojú mi ṣe oṣó olè mojúbà, àjẹ́ ilé mo màjúbà, ẹ má jẹ́ ń tẹnu gbó bí ọ̀wọ̀. Àwọn agbọ́nidànù ó yẹ ìbìlà lóde ilẹ̀ yìí lálẹ́ yìí. Agbọ́nidùnnú tani lọ́rẹ ohun rere ni mo pè sórí ètò tòní. Ó yẹ ẹ máa gbọ́ mi. Aṣinigbó aṣinitúmọ̀ àti agbọ́nidànù ó yẹ ìbìlà. Lágbára lọ́wọ́ Elédùmarè ẹ ní gbọ́ mi, ṣùgbọ́n àwọn agbọ́nidùnnú tani lọ́rẹ ohun rere ni wọ́n ó gbọ́ mi lálẹ́ yìí. Ayé ń yí, ìgbà ń yí, ibi ayé ń lọ èmi ò mọ̀, ẹlẹ́yìn náà ò mọ̀. Ibi ayé ń lọ tẹ́ ẹ̀ mọ̀ yẹn, tèmi náà ò mọ̀. Láàjọ gbéra wa rìnrìn àjò tó pọ̀ gan-an lálẹ́ yìí. Ẹ̀yin kọ́ yìí, ìṣẹ̀lẹ̀ ń ṣẹlẹ̀ lójoojúmọ́, ìṣẹ̀lẹ̀ láabi, ìṣẹ̀lẹ̀ àgbọ́sọgbánù, àgbọ́kọ̀há ó ń ṣẹlẹ̀ ní gbogbo ìgbà. La fi ń pe ètò eléyìí ká fi tú àṣírí àwọn aṣebi, àwọn amòòkùnṣìkà, àwọn ọ̀tàfàsókè yìí dóborí. Bóyá àwọn ajẹ́jáwọ́ ibi ní ṣíṣe. Ká wá fi ta wá lólobó, nítorí pé ètò eléyìí ò sí fún ìkáyàsókè tàbí ìbẹ̀rù, ṣùgbọ́n ká fi ta wá lólobó, ká fi pè wá sákìyèsí. Nítorí pé pánsá òfura pánsá jáná, àjà òfura àjà jẹun, létí òfura olè ó kó o. Olè ò ní kó wa lẹ́rù lọ lọ́ọ̀dẹ̀ yìí tọmọtọmọ. Ọmọ wa ò ní sọnù, àwa náà ò ní sọnù, àní jẹni tó ń wá. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook, mo kí yín, mo kì í, mo lù yín lọ́gọ̀ ẹnu. Stephen Eniola Aloko, ẹ ṣeun. Ajíbádé tí Àmíyù Ademat, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Wọ́n ní yèyé more strength ma, ẹ ṣeun bàbá mi, á dára fún yín. Waheed Oníyìdé Lékan, ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Emmanuel Àbáyọ̀mí Bánkọ́lé, gbogbo àwọn èèyàn ti pé bìbà sójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook. Bẹ́ẹ̀ ṣe ń wọlé ẹ máa jókòó, ẹ máa sit down, ẹ máa wá bá mi pín, ẹ di ṣàárà, ẹ ṣí ẹ jẹ́ ó délé kó dóko, kó dọ́dọ̀ àwọn ọ̀tọ̀ òkùlú, kó dọ́dọ̀ àwọn amòòkùnṣìkà náà, bóyá wọn ajẹ́ sinmi ìkà ṣe, kó dọ́dọ̀ àwọn ènìyàn gidi, kó dọ́dọ̀ àwọn èèyàn pàtàkì. Ìránṣẹ́ Ọlọ́run Ṣódíyà Paul Ọlámídé, bàbá yìí máa ń gbàdúrà fún wa ní gbogbo ìgbà. Àwọn náà ti wà lójú òpó Facebook, wọ́n ṣe fi àdúrà ràn wá lọ́wọ́ ni wọ́n tún fi oríṣiríṣi nǹkan ràn wá. Àwọn èèyàn ní kí ni wọ́n fi ràn wá lọ, ẹ fẹ́ mọ̀. Ọkàn yín dọ̀tí. Ọláníyì Victor ó ní kí ni bàbá, ó ní kí ni Pastor Ṣódíyà, ó ní kí ni wọ́n fi ràn mí lọ́wọ́. Lọ gúgú ẹ káàbọ̀ síbẹ̀ lójú òpó Facebook. Wàsíù Mọ̀nsúrù, Kẹ́hìndé Abel, Adékúnlé Adérónkẹ́ Táíwò, Emmanuel Adémọ́lá, gbogbo yín pátápátá tẹ́ ti wà lójú òpó ẹ̀rọ aníyìkáyé Facebook, ẹ máa bá wa pín, ẹ ṣé ẹ jẹ́ ó délé kó dóko, nítorí pé bá a bá ní ó kàn wá, ó lè kan ní ó kàn wá. Ìtanilólobó wípé ká fura, ká wà lójúfò ní gbogbo ìgbà. Bí n bá rìn lọ ní ìsìn, ẹni tí ó fẹ́ pàdé mi tí ó pè bóun tèmi ṣe jẹ́, Ọlọ́run gbọ́ yóò múra rí. Ẹ wò ó, ìní jẹ́ kí fara mi ó pọ̀, àárín ni àbèrè o. ọ̀tẹ̀ níjẹ́ ló ń pè ọ́, kò sẹ́ni tí ò ló kọ. Yèyé gbàgede àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi.
àríkẹ́ ọmọ àfìjà sínú pètè ẹ̀rín afẹ́bi sínú kò ń jẹ ahun. Tapá ti tan Ìrúwà yìí náà ni wọ́n ní ṣé wọ́n fi ṣe mí ni Ìbàràpá ní mí ọmọ fi Ìbàràpínlẹ̀ ọ̀rọ̀. Tapá ti tan Ìrúwà òjòkó agbẹdúdú orí òkèlè àkùkọ gàgàrà kí kọlé Ìrúwà agbẹnidájà wa. Victor ní kí ló tẹ Ìrúwà yìí tẹ jọ yín lójú. Victor lání jọ mí lójú bíi kà sí nǹkan nígbà àwọn èso ọmọ àlè ọmọ ọkọ Ìrúwà ní mí. Tapá ti tan kò máa easy ìlú ọlọ́lá ìlú olókìkí Ìrúwà ni. Ẹ̀yin èèyàn mi èyí àmàtúmú wá lálẹ́ yìí mà tún kàhárò. Ó mà kà màmá ayé wa dojúrú po bẹ́ẹ̀ bá máa gbọ́ oògùn owó yìí náà ṣáá ni. Ayé sáré owó títí wọn ò náà ní ẹ̀gbin. Ayé fẹ́ owó wọn ò náà ní ẹ̀gbin. Ó mà ṣe o. Ọlọ́run ayọ̀ Olúwa ṣèyí ẹ káàbọ̀ síbẹ̀ ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Ẹ máa bá wa pín ire ní òmọ wa ìpè òní jà wá. Gbogbo àdúrà tẹ́ ń ṣe pátápátá ẹ ṣeun. Ẹgbẹ́ wa tẹ́ ẹ ní sílé òní yànkú láṣẹ ọba mi Èdùmàrè. Sulaimon Ògúnfọlájì ẹ ṣeun lọ́pọ̀lọpọ̀. Arániyáyá ẹ ṣeun ẹ káàbọ̀ síbẹ̀. Mo sì béèrè lọ́jọ́ kìíní àná lọ́wọ́ àwọn babaláwo tó gbọ́fá yanranyanran. Olúwo ìpínlẹ̀ Ògùn Arẹ́gbẹ́ṣọlá ní púpọ̀ mo ní ṣé oògùn owó wà wọ́n ní òsó oògùn owó. Mo béèrè lọ́wọ́ Òjùbọ̀nà Onífá Ẹ̀gbá olóyè Àmọ̀lé Ògúndélé abẹ́rẹ́ Ifá mo ní bàbá ṣé oògùn owó wà wọ́n ní òsó oògùn owó. Pásítọ̀ Ṣódíyà Paul Ọlámídé mo ti bi wọ́n ẹ̀yin CAC bó o ní ṣé oògùn owó wà wọ́n ní òsó oògùn owó. Mo tún dénú ìjọ rìdíìmù bàbá Adébóyè bó o ní o ẹ̀dá bá gbàdúrà láti ìsìn tí èdè next year ṣé owó òkùnú yàrá kan nínú káàmpù lọ́dọ̀ yín bí bàbá ní rárá. Mo tún lọ́dọ̀ àwọn àáfàá ńlá jàǹkànjàǹkàn. Alhaji Saheed Adio ojú ọlá pé mo ní ṣé oògùn owó wà kí n Kùránì sọ wọn ní rárá kò sí oògùn owó. Ọláníyì Victor àbó níbi tí n ò tí ì dé ni. Mẹ́ta lọ́kan náà ni orílẹ̀-èdè Nàìjíríà gbámú tí ìwé òfin ilẹ̀ wa sì faramọ́ tó wà lákọọ́lẹ̀ òfin pé àwọn ẹlẹ́sìn ìṣẹ̀ṣe mùsùlùmí àti kìrìsìtẹ́nì wọ́n máa bí àwọn ilẹ̀ mọ́ pé o wọ́n ní òsó oògùn owó. Ṣùgbọ́n gbogbo àwọn ọmọ tí wọ́n ń pa ní ṣètùtù ọlà yìí wọ́n lóògùn owó làwọn ń fẹ́ èèyàn táwọn ń pa ṣe. Kódà èyí tó ti ẹ̀ ṣẹlẹ̀ tó jẹ́ àgbọ́sọgbánú ọmọ 20 ọdún ti fẹ́ lówó Ọláníyì Victor pé làwọn òwò tí wàá gbà báyìí. Bójò bá rọ̀ ń gbà míì òjò ni ó pa mí dé inú stúdíò ń bí. Kì í ṣe pé mi náà ò ní ìdí owó o ṣùgbọ́n ǹfẹ́ borúkọ bàbá àtìyá mi jẹ́. Wọ́n lẹ́ni bá ti lórúkọ rere kò gbọ́dọ̀ foríkì burúkú bà á jẹ́. Kì í ṣe pé gbogbo àwa tá à ń pèrè tá à ń sọ̀rọ̀ lórí rédíò yìí pátápátá la yó tá a kàǹkà tá a gbòǹgbò ẹlòmíì inú wa orúkọ lásán ló ní àtàṣọ bíi ìtàlùbọ́sà Ọlọ́run gbọ́. Aṣọ la fi bò ó in tó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú wa ó kà màmá. Àmọ́ nítorí wọ́n fẹ́ ṣoògùn owó àwọn ọ̀dọ́ kan wọ́n sì kún Baale Ilé wẹ́lẹ́wẹ́lẹ́. Ọmọ 20 ọdún nìkan àwọn ọ̀dọ́ méjì ni wọ́n. Ìkan jẹ́ ọmọ 20 ọdún ìkan jẹ́ ọmọ ọdún 21. Ẹ tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ ẹ gbọ́ mi dáadáa lálẹ́ yìí. Ẹ dákun bá a bá rìn ká máa fura. Ó yà mí lẹ́nu gidi gan ó ṣe mí ní kàyéfì nígbà tí mo gbọ́ mo tara pé kí ló dé ẹni tí wọ́n kú wẹ́lẹ́wẹ́lẹ́ yọ ọmọ 40 ọdún ni. Bí mo ṣe wà yìí ká pé ẹ jẹ́ ká tiẹ̀ Ọláníyì Victor jáṣe experiment kan ká pé mo wá jọ ọmọ 40 ọdún mo ṣe wà yìí kí obìnrin ẹgbẹ́ mi tó jẹ́ ọmọ 20 ọdún kó wá pàdé mi kó wá fẹ́ sórí bí apá tí ò níbọn
tí ò ní ìbọn lọ́wọ́ tí kò sí nǹkan kan bí oògùn tó fẹ́ fi gbá mi ṣó lè dá mi mú ni màá lù débi pé Ọlọ́run. Nínú ìròyìn tó tẹ̀ wá lọ́wọ́ kàyéfì lọ̀rọ̀ eléyìí tí gbogbo àwọn èèyàn sì ń kọ kàyéfì lọ̀rọ̀ náà létí àwọn tó gbọ́ bí baálé ilé kan Abdullahi Azeez ẹni 40 ọdún bó ṣe ràrìnrà lọ́màjà ara gbogbo etí tó ń gbọ́ mi àtọ́jú tó ń wò mí ẹni ràrìnrà tọmọtọmọ. Ọjọ́ 9 oṣù kẹfà ọdún 2022 yìí ní baálé ilé tá à ń wí yìí ló rin àrìnrà gẹ́gẹ́ bí ohun tá a gbọ́. Wọ́n ló jáde ilé rẹ̀ ní Kọ́ba Pẹ́ l'Abẹ́òkúta ń bí ni o kò sì padà wọlé mọ́. Àjáde ìwọlé ò ní jẹ́pin wa tọmọtọmọ tẹbí tara ibi tá a léwódé tá a pè bòdè lágbára lọ́wọ́ Elédùmarè. Orí mi ò ní gbà bí ẹlẹ́dàá mi ò ní gbà bọ̀dé gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́ wa orí yín ò ní gbà bọ̀dé. Àṣẹ níṣe lárákùnrin ọ̀hún Abdullahi Azeez àṣẹ níṣe ló bọ́ sọ́wọ́ àwọn ọ̀ṣọ́rọ̀ lọ́mọ ọkùnrin méjì kan wọ́n pè kan ní Friday Abinyahode àti Pósó Ìdòwú. Wọ́n ní àwọn ọmọ yahoo tó nílò ẹ̀mí èèyàn láti gbéra ẹ̀yin náà ti mọ̀ gbéra o alágbowó yẹn lọ́wọ́ màgà orin kan mú wá lónìí ẹ dákun ẹ wò ó lágbára ó lágbára ó lágbára. Bá a bá sì béèrè pé ṣóògùn owó wà wọ́n ní ó sí o. Wọ́n ní wọ́n nílò àwọn ọmọ yahoo méjì ìkan 20 ọdún ìkan ọdún 21. Wọ́n ní wọ́n nílò ẹ̀mí èèyàn láti gbéra. Àwọn wá sọ wípé wọ́n ní àwọn kan fà á wọgbó ni o. Wọ́n láwọn fi tipátipá fa ọmọ 40 ọdún àwọn ọmọ 20 ọdún kan àti ọdún 21 kan. Ọlọ́run gbọ́ tí ọmọ 20 ọdún kan ẹ má jà sọ nǹkan mi lọ́rọ̀ lálẹ́ torí ta bá ní ká ṣe experiment tí n bá mú Ọláníyì Victor lù nínú studio lálẹ́ ẹ̀yìn nílùú ẹ̀ má bẹ̀rù ó ti ń bẹ̀rù. Tí ọmọ 20 ọdún kan àti ọmọ ọdún 21 kan tó jẹ́ obìnrin bíi tèmi tó bá pàdé mi lọ́nà gẹ́gẹ́ bí ìròyìn tó tẹ̀ mí lọ́wọ́ tí mo mú dání tí mo ṣe ìwádìí ẹ̀ fínífíní bí wọ́n ṣe jẹ́ méjì yẹn máa lù wọ́n gan o Ọlọ́run níjẹ́ ará ìdá o. Ìròyìn yóò sọ wípé wọ́n mú ọ̀bẹ kò sọ wípé wọ́n fi oògùn gbá wọ́n dráàgì ẹ̀ wọgbó wọ́n fà á wọ́n wọnú gbó. Ọmọ 40 ọdún yóò sì lè nà wọ́n kò lè ṣe wọ́n bọ́ṣẹ́ ṣe ń ṣojú kó tiẹ̀ pariwo. Bóyá tó bá pariwo bóyá bí tí wọ́n bá ti ń jà tí wọ́n ti ń wọ̀dì mú tó ti pariwo tó lù wọ́n tó ń ṣe wọ́n bí ò ṣe wọ́n bóyá àwọn èèyàn ìbá bá wọn dá sí i torí kò yé mi. Wọ́n láwọn fi pa wọnú gbó wọ́n sì pa á wọ́n kún síbẹ̀ láti fi ṣoògùn owó òjijì tí wọ́n ń wá kiri. Nígbà táwọn èèyàn ẹni tí wọ́n àwọn mọ̀lẹ́bí ẹni tí wọ́n pa yìí tí wọ́n á bẹ̀rẹ̀ sí ní wà wọ́n fi tó àwọn ọlọ́pàá létí pé tó báyìí káàsà báyìí káwòdì o wọ́n lọ rìpọ́ọ̀tù ní tẹ̀sán Owódé Ẹ̀gbá ìyẹn lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ náà. Lẹ́sẹ̀ ẹ mọ̀ pé mo máa ń gbóríyìn fún iléeṣẹ́ ọlọ́pàá tí wọn ò bá ṣe á sọ kò sí tí wọ́n ṣe àwa ti kọjá ẹni tí ó máa fi tọrọ lẹ́kọ́ bọ̀ lójú o. Ti ìpínlẹ̀ Ògùn yìí èmi máa ń sọ bóyá torí pé ó jẹ́ ìpínlẹ̀ Ògùn ni mo wà ni mo máa ń sọ wípé wọ́n ń ṣiṣẹ́ takuntakun lábẹ́ kọmíṣánná ọlọ́pàá ti ìpínlẹ̀ Ògùn Lánrè Bánkọ́lé bàbá ẹ káalẹ́ o alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn Abímbọ́lá Oyèyẹmí ẹ kú iṣẹ́ takuntakun. Wọ́n lọ rìpọ́ọ̀tù ní tẹ̀sán ọlọ́pàá tí ń bẹ l'Ówódé Ẹ̀gbá ìyẹn lọ́jọ́ kejì ìṣẹ̀lẹ̀ yìí táwọn èèyàn sì bẹ̀rẹ̀ sí àwọn ọlọ́pàá ẹnìkan ní wọ́n ń ṣiṣẹ́ wà láàyè àwọn ọlọ́pàá wá bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí. Nígbà táwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ ìfimúfínlẹ̀ dáadáa
ni wọ́n gbóòórùn káàdì bóyá káàdì towó ni àbí káàdì ìpè wọ́n kẹ́fín ẹ̀ lọ́wọ́ ìkan nínú àwọn ọ̀daràn yìí Friday wọ́n bá fọwọ́ ṣìkún òfin mú un ẹni ọdún 21 bàbá mọ ohun tó 21 ọmọ ọdún 21 ó sì kún ọmọ 40 ọdún wẹ́lẹ́wẹ́lẹ́ ìròyìn yìí tí èmi ṣèwádìí ẹ̀ tí mo gbọ́ tí mo sì ṣèwádìí ẹ̀ yìí kò sọ wípé wọ́n fi oògùn kàn án o kò sì sọ wípé wọ́n fi ni wọ́n dẹ̀mí arákùnrin yìí légbodò wọ́n rán sọ́run àpàpàǹdodo wọ́n sì rán sọ́run àrèmábọ̀ ọlọ́run ó ṣàánú wa látàrí pé wọ́n fẹ́ ṣoògùn owó ọmọ 20 ọdún àti ọmọ ọdún 21 wọ́n rán baálé ilé sọ́run ọ̀sán gangan wọ́n rán ọmọ 40 ọdún sọ́run ọ̀sán gangan ọ̀run àpàpàǹdodo ní kí n pè é àbí ọ̀run àpàpàǹdodo ni wọ́n rán ọlọ́run o èyí tó wá jọ ní káfíwé wọn lè po ẹ̀pá jọ pọ̀ sí ẹ̀lérí adigbọ́nà jọ bí alábàáhùn a ní àwọn ohun tó ti ẹ̀yẹ ká lò lónìí ṣùgbọ́n ó dàbẹ̀ pé àní fẹ́ padà lò àní fẹ́ padà lọ síbẹ̀ ẹ̀ báyìí bá sì wà ó ṣeé ṣe ká lò ó mo sọ fún yín pé ìtanilólobó gbà lètò eléyìí má ṣe o níjẹjọ ni mò ń béèrè lọ́wọ́ wa pé ẹ̀yin olólùfẹ́ ètò ibi ayé ń lọ kí là ń retí lọ́wọ́ àwọn aládarí wa kí là ń retí lọ́dọ̀ àwọn tí Ọlọ́run kó ilé ayé lé lọ́wọ́ kí là ń retí lọ́dọ̀ àwọn ògbóǹtarìgì olóṣèlú kí ni ohun tó jẹ́ wípé à ń retí lọ́dọ̀ àwọn ọlọ́pàá lọ́dọ̀ àwọn dókítà gẹ́gẹ́ bí ohun tá a mú wá ń jẹjọ wípé dókítà kan ó sì sọ̀rọ̀ ẹ̀dá lápáta èèyàn ń kú wọn wẹ́lẹ́wẹ́lẹ́ mo béèrè lọ́wọ́ wa níjẹjọ bẹ́ẹ̀ pé kí ni ohun tá à ń retí lọ́dọ̀ àwọn agbófinró wa lọ́dọ̀ àwọn adájọ́ lọ́dọ̀ àwọn amòfin tí wọ́n ń pè ní lọ́ọ̀yà lọ́dọ̀ àwọn adájọ́ tí wọ́n ń pè ní jọ́ọ̀jì kí ni ohun tá à ń retí lọ́dọ̀ wọn kí ni ohun tá à ń retí lọ́dọ̀ àwọn mi ìwà rántí béèrè pé kí là ń retí lọ́dọ̀ àwọn ọba aláyé wa gbogbo mi ìrántí béèrè lọ́wọ́ yín pé kí ni ohun tá à ń retí lọ́dọ̀ àwọn baálé ọba olórí àwọn ọ̀tọ̀kùlúùlú orílẹ̀-èdè tó tún ṣẹlẹ̀ ní Ṣàgámù tí wọ́n fi ṣìkejì ọ̀rọ̀ àwọn ọmọ olóògùn owó yìí ó kà màmá o ojú akirika ń rí ojú yèyé gbàgede àṣà ń rí o ṣàdédé ni wọ́n pè mí ní ọ̀sẹ̀ tó kọjá yìí obìnrin ọ̀hún ń sunkún lórí fóònù kí ló dé wọ́n ní ìyà jẹ àwọn ni o àwọn sì nílò ìdájọ́ òdodo èmi ìwà àṣàdájọ́ ta ló fìyà jẹ yín ta ń nà yín mo ní kí là ń retí lọ́dọ̀ àwọn agbófinró wa kí là ń retí lọ́dọ̀ àwọn ọba ìlú kí là ń retí ó mà ṣe o ọmọ ọkùnrin kan lójú ẹ̀ ti fọ́ wọ́n fọ́ lójú ìyá rẹ̀ sì ké gbàǹjarè ìdájọ́ òdodo gbogbo ẹ̀yin èèyàn tọ́lọ́run kó lé ayé lé lọ́wọ́ ẹ̀yin èèyàn tó dàbí ẹni wípé bọ ìkan nínú gbogbo ẹ̀yin èèyàn tó jẹ́ pé látijọ́ tẹ́ ẹ ti ń fàwé èbó jẹun kò fọ́ mọ́ yín lọ́wọ́ ẹ wá jẹ́ ajígìrì sọ̀rọ̀ ọmọkùnrin yìí Wàsíù Odùwọlé lórúkọ rẹ̀ o gẹ́gẹ́ bí ọ̀dọ́ kò síṣẹ́ tí ò lè ṣe olè nìkan ni ò lè jà ó ń béèrè fún ìdájọ́ òdodo torí pé wọ́n ti fọ́ ojú rẹ̀ ojú òsín rẹ̀ ti fọ́ àwọn kan tẹ̀ máa dáṣà pé ojú ọ̀tún ti fọ́ ti kàlókù ojú àánú ti fọ́ ti kàlókù ọ̀rọ̀ ọmọkùnrin yìí kì í ṣe bẹ́ẹ̀ ọba aláyé kan ní ìpínlẹ̀ Ògùn ló fi ìpá fọ́ ọ lójú gẹ́gẹ́ bí ohun tí mo gbọ́ tí wọ́n sì sunkún wá bá mi ni mo fi ń sọ pé irú àwọn èèyàn wo ló yẹ káwọn ọba aláyé wa ó jẹ́ kí ni ohun tá à ń retí lọ́dọ̀ wọn àwọn agbófinró wa ń kọ́ kí ni ohun tá à ń retí lọ́dọ̀ wọn mo béèrè lọ́wọ́ wa ń jẹjọ́ oríṣiríṣi ni nǹkan tẹ́yìn èèyàn sọ o
àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ nílùú Ìkẹ́nnẹ́ níjọba ìbílẹ̀ Ìṣàgámù ní ìpínlẹ̀ Ògùn wa ń bí. Wàsíù Odùwọlé ni wọ́n ní olóòtẹ́ẹ̀lì kan. A fi orúkọ bu àwọn nǹkan kan nítorí pé ṣé ìwádìí sì ń lọ, ìtọpinpin sì ń lọ. Olóòtẹ́ẹ̀lì kan, orúkọ òtẹ́ẹ̀lì ọ̀hún ń bẹ lọ́wọ́ mi, orúkọ ọba aláyé ọ̀hún ń bẹ lọ́wọ́ mi o. Ti bẹ̀rù kọ́ tí n ò bá dárúkọ rẹ̀ ní ìsìn bọ́rọ̀ bá ṣe ń lọ, bí nǹkan bá ṣe ń lọ làwa ṣó máa ń jó tẹ̀lé, torí ẹ̀ ni èmi ò kì í he àhesọ ọ̀rọ̀, mi ò kì í hun ọ̀rọ̀ jọ. Ọ̀rọ̀ tó bá dáni lójú wọn ní kì í kọsẹ̀ létí ẹni. So n bá ti wá mú nǹkan kan wá fún yín lórí ètò yìí, n ò gbọ́dọ̀ ṣe mẹ́mẹ́mẹ́ lórí rẹ̀. Ó dá mi lójú gbangba tá a dá ni mo fi mú un wá. Ọmọkùnrin ọ̀hún wọ́n ní olóhùn ò mọ̀ pé olórí ni wọ́n, olóhùn ò tiẹ̀ mọ̀rú èèyàn tí wọ́n jẹ́, wọ́n kàn pé òun ni ìyẹn Wàsíù Odùwọlé. Wọ́n bá ní kóun ò wá bá àwọn olóòtẹ́ẹ̀lì ló pe òun tó jẹ́ gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n òun, ẹ wá bá òun ṣe pẹpẹ sú ẹlẹ́ja àrọ̀ aláta súẹ́súẹ́, ẹ̀yin náà ṣáà ti mọ̀. Lọ́lá ní Victor rẹ́rìn músẹ́, ṣé wọn náà máa ń lọ àwọn jọ́ǹtì lọ gbádùn ara rẹ̀. Ọmọ tó bá ṣiṣẹ́ déédéé dandan ni kó lásìkò gbádùn. Wọ́n bá pe Wàsíù Odùwọlé, wọ́n ní wá bá wọn ṣe pẹpẹ súùpù. Ó nígbà tóun ó débẹ̀, èròjà tí wọ́n kó lẹ̀ kò tó nǹkan. Òun sì wò ó pé àwọn ò mánéèjì ẹ̀ torí pé òtẹ́ẹ̀lì ọ̀hún jìnnà sí ìgboro gan. Ó jìnnà sí ìgboro, torí pé ó jìnnà sí ìgboro ọ̀hún lòun ò ṣe lè sọ pé kóun ò tún padà lọ ní kíákíá ní wàràǹsísà, kóun ò lọ rí ra nǹkan tí àwọn ò fi máa sè é, ṣùgbọ́n wọn bá tí wọ́n kó lẹ̀ náà á mánéèjì rẹ̀ bí àṣẹ ilé ìbò. Àwọn sì bẹ̀rẹ̀ sí mánéèjì ẹ̀ lọ. Nígbà tóun ṣe tán tí òun bù fún gbogbo àwọn àlejò tí wọ́n ní kóun bù fún, ṣàdédé ni olóòtẹ́ẹ̀lì wá bọ̀ òun pé wá kí ni òun ṣe yìí, ní tóun ṣe yìí àwọn èèyàn ń complain pé wọ́n ní orí ìṣì, kí ni rí ìṣì, wọ́n ní òdùn tó ní ńlá ní Victor. Bàbá ilé ìbò ọjọ́ kìíní àná bó o ní iṣẹ́ ẹ̀kẹ́ ìbò wálé ni kí lè bo kò dùn, wọ́n ní òní téèsì, ṣé téèsì ni ẹ̀yin lẹ mọ̀ ń gbé ìbò. Wọ́n ní kí ni ọ̀hún ò dùn ló bá ní ẹjọ́ òun kọ́ ẹ̀kọ́ dí kókó ìṣẹ́jú alágbàdo ní tí ó wà ńlẹ̀ lòun máléèjì bí àṣẹ ilé ìbò. Ǹjẹ́ kóun lọ tọrọ àforíjì lọ́wọ́ àwọn tí wọ́n jẹ pẹpẹsú tí wọ́n ní kò rí ìṣe pé ẹ má bínú, ẹ dákun torí Ọlọ́run, ọ̀nà ibi tá a wà yìí jì sí gbòòrò ibi tá a ti lè ra nǹkan, wọn bá nǹkan tí wọ́n kó kalẹ̀ náà ni a manage. Olóhùn sì tọrọ àforíjì lọ́wọ́ wọn, òun apologize bí àṣẹ ilé ìbò pé tó ẹ má bínú. Àwọn yẹn ní kò sí ṣe kò sáì ṣe, àwọn ti manage ẹ̀. Àmọ́ bí wọ́n ti ń jó ayẹyẹ ọjọ́ ìbí ni wọ́n ń ṣe. Aforúkọ bu ẹni tó ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí yẹn náà àfi bò láṣìírí. Òun wá wò bá ẹ̀yin àgbàlagbà lẹ́ ń ta kébékébé báyìí, lẹ́sìn tún jó àwọn orin tàkásùfè, orin àsìkò lẹ́tún kọ́ tẹ̀lé olórin bí DJ ṣe ń play bó lórin ṣe kọ́. Àwọn míì tí wọn ò tiẹ̀ tí ì tó ọjọ́ orí tẹ́ wà yìí, wọn ò mọrú gbogbo fàájì eléyìí ṣe. Ó dáa o, lẹ́yìn tóun tọrọ gáfárà tán lọ́wọ́ wọn tóun sì tọrọ ìdáríjì, lòun bá tún ní kóun kúkú tún sà wọ́n kí wọ́n má lè bínú, kóun fi lè gbé ọ̀rọ̀ pé pẹpẹ súdùn kò dùn kóun fi gbé kúrò lọ́kàn wọn ni ntọ́pọ̀ ọkùnrin lòun ṣe. Àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ wọ́n bá ní ọba aláyé yìí bá bínú kúrò ní àárín èrò, ó lọ sínú mọ́tò rẹ̀. Ká tó wí ká tó fọ̀, olóòtẹ́ẹ̀lì náà òun náà ti wá pe ọmọkùnrin yìí pé kábíyèsí ní òun bá olórí àwọn jó, kí ló fẹ́ fà á? Lòun ní ijó kẹ̀, ibẹ̀ yìí lẹ wá bóun tẹ̀ ní pẹpẹ sú òdùn, wọ́n sì máa bó lórí, àti pé ta lọ́ba ká ní ìjòyè, gbogbo àwa tí àwa ń bí àwọn tóun rí lórí ìdúró, òun ò fúrádé, kò sí gbádé wọ̀lú àbí gbádé yanká.
òun ò rádé lórí ẹnìkankan nínú wọn tábà ní bóyá owó òsìrílẹ̀kẹ̀ oyè kankan lọ́wọ́ ẹnìkankan tábà ní bóyá òun ṣe àrífín sáwọn olóyè òun ò mẹ́nìkankan lólórí ní olórí nínú wọn débi pé òun wà bá bẹ̀rẹ̀ sí máa bá olórí jó òun ò bó lórí jó o irú ijó dàdà ń dédé wò wá nù. ọba ní kò sí ṣe kò sáì ṣe ká lọ sínú mọ́tò kábíyèsí ti bínú wọ mọ́tò wá lọ rí ibẹ̀ kábíyèsí ọba náà bọ́lẹ̀ dídọ̀bálẹ̀ tí ọmọkùnrin yìí ó dọ̀bálẹ̀ yìí wàjà àfi gbọ́n kábíyèsí bá gbé ìpá fún ọmọkùnrin yìí lójú ẹ̀yìn kọ́ ẹ̀ ojú fọ́ o ó lágbára ẹ̀ ń béèrè pé ojú fọ́ wọ́n gbé ọmọkùnrin yìí dìgbàdìgbà ó di ilé ìwòsàn Ọlábísí Ọ̀nàbánjọ wọ́n dé ilé ìwòsàn kan gbòóyá láti bẹ̀ wọ́n kọ́ wọ́n gbé lọ sí Ọlábísí Ọ̀nàbánjọ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọwọ́ kábíyèsí náà jábọ́ pé àmọ́ ẹ mọ̀ pé wọ́n fẹ́ ṣakọ pé kò sí báwọn ò ṣe jẹ́ ẹ̀ẹ̀kan péré ń bá débẹ̀ títí tí ọmọkùnrin yìí fi kúrò lọ síbítù ó ti wá kúrò báyìí ojú ò ríran mọ́ wọ́n gbé ọ̀rọ̀ yìí ó di area command Ìṣàgámù ṣùgbọ́n tí ó bani lọ́kàn jẹ́ tí wọ́n sọ òun ni pé wọ́n ní ọlọ́pàá tí àwọn bá ń bẹ̀ ní wípé ẹni a máa ṣẹ́tù ẹ̀ náà ni ó nọ́mà a lè ṣẹ́tù ẹ̀ ṣùgbọ́n kí kábíyèsí ṣe ohun tó tọ́ làwa ń sọ wọ́n ní ọmọ ọba làwọn ẹni tí ọ̀rọ̀ ọ̀hún sì ṣẹlẹ̀ sí ọba aláyé náà lẹni tá à ń sọ tọ́rọ̀ ọ̀hún ṣẹlẹ̀ sí pé kò sí ṣíṣe kò sáìṣe kò sí ohun tá a fẹ́ ṣe a máa á ṣẹ́tù ẹ̀ ni ìgbésẹ̀ tí wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá wọ́n gbé kò tí àwọn òbí ọmọ tí ojú rẹ̀ fọ́ yìí lọ́rùn wọ́n ní kábíyèsí ò sì fi rìmọ́ òsì kí ni ìbò mi ti ń pọ̀ lálẹ́ yìí kábíyèsí ò rí bí pé òun ṣe nǹkan tí ò dáa pé ibi tí ipò tí á dé nínú ìlú yìí yóò ṣe máa bó lórí jò ó láàrin Victor ní ń pe nọ́mbà kíní ọ̀hún ẹ má bínú a ní àwọn nǹkan tó yẹ ká mú wá kẹ́ ẹ gbọ́ lọ́jọ́ mẹ́jọ lágbára Ọlọ́run yóò ṣe máa bó lórí ìjó irú ẹ̀ sírú wa tá ń bí ọ tá ń bá tiẹ̀ ńlẹ̀ yìí ojú ti fọ́ o ta ní bẹ lójú òpó yìí. ẹ máa ka alẹ́ ìyá mi o. ẹ ká alẹ́ o bàbá mi. ni mo lórí ọmọ ẹ lágbọ́n Ọlọ́run apẹjẹ látòkè rẹ̀ gbà. àṣẹ Ìdùmarè. ìyá Tinubu wa bẹ́ẹ̀ wà mọ́jà wàràwàrà tán ọmọ wa ń wá owó gbàràwàrà yìí lóde ilé ayé òde tó yìí. àwọn bàbá tó kọ́kọ́ jẹ jùlọ mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n nígbà ayé àtijọ́ bí iṣẹ́ kòkò bí iṣẹ́ àgbẹ̀ lọ́ fi kọ́ àgbọ̀pẹ́ ẹnìkan láti bàyàn pẹ̀lú ẹrù ti rí owó. ṣé ọmọ 20 ọdún náà ṣó yóò lágbára láti wọ ọmọ 40 ọdún wọnú igbó. ó yé mi lẹ́nu ọ̀lẹ́ ló ń pa á ti dúró ọ̀gá ara wọn. kódà mo tó dẹ̀ fà sí ní ẹ̀mí pé wọn kì í ní ẹ̀mí pé ẹ̀yìn tó wọ̀ ṣe àbí àtúbọ̀tán rẹ̀ ó lè yọjú náà àtúbọ̀tán ló dé yìí tó pẹ́ ní ẹlẹ́kùnrin ògùn tó lè pa títa fún bàbá ẹ̀ka jùlọ jù. wọ́n ti pa ń pakúpa torí wọn ò tiẹ̀ rí gbogbo jálàjálà tó kù wọn ò rí kó o ti jẹra o. ẹ ṣeun àṣẹ Ìdùmarè ó lágbára púpọ̀ jù bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ̀ló ẹ gbóhùn sókè o ká ṣe pápápá kí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ìpè yẹn ò já garagara rárá ń gbọ́ yín o. ẹ já kó mi rédíò wa tàbí ká yí rédíò wa lọ sílẹ̀ dáadáa bá a bá ti fẹ́ pè ẹ já kúrò nídìí ẹ̀rọ rédíò wa tàbí ká yí rédíò wa lọ́lẹ̀ dáadáa. ta ló wà lójú òpó ìkí lorúkọ yín bọ̀lẹ̀ tí ń pè wá. ẹ mà kálẹ̀ o ibo láyé ń lọ. orúkọ mi ni adédèyàn olúwaṣẹ láti bá ń tòkò. bó láyé ń lọ lọ́ba ń tòkò. àti àmọ́ báyìí o kò tí a wà sí ìbẹ̀rù Ọlọ́run mọ́ ní orílẹ̀-èdè yìí o. irú ọmọ sí ìbẹ̀rẹ̀ kọ́ máa wá owó kí ló fẹ́ fowó ṣe ó ga o. ọba aláyé mà ti fọ́ ẹnìkan lójú ó fipá fọ́ ó ló ń bó lórí òun jó. àti ọ̀tá máa ṣe sí yẹn báyìí o àfi sùúrù lọ́rọ̀ wọn o. ìyá ọmọkùnrin ọ̀hún sọ pé òun nílò ìdájọ́ òdodo.
ìdájọ́ òdodo. àwọn ẹ̀fẹ̀ ṣe ṣe pé ọbaláyé ni oníkan tó fẹ́ bá a fà. ìjọba lè bá a fa mẹ́wàá o sẹ́ni tó fi ò lè mú ẹ̀ka alẹ́ kí lorúkọ yín ta ló ń pè wá. orúkọ mi ni adéṣin láti máa ṣe Abẹ́òkúta. ẹ̀rí làwọn ọmọ tó ń pààyàn yẹn Ọlọ́run ti mú àwọn ènìyàn bọ̀ nílẹ̀. ẹ̀rí ti kábíyèsí yẹn àdúgbò àwọn ìjọba wa ẹ̀rí ní kò tó jẹ baálẹ̀ láti jọba wọ́n kọ bẹ́ẹ̀ jẹ́ o. kò tó jẹ baálẹ̀ tá a sì ti fi jọba kábíyèsí Elédùmarè ọpọlọ yín ò ní dàrú bàbá ẹlòmíì ò lè tó lé kò lè tó ọdẹ rẹ̀ ó sì ti jọba. Ta ló wà lójú òpó yìí kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. hello kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. hello yìí gbàgbé àjà. mo ń jẹ́ o kí lorúkọ yín bọ́lẹ̀ tí ń pè wá. ẹ máa bá ọlọ́tẹ́ ká máa gbọ́dọ̀ yan yọ. àmín o. orúkọ tèmi ló fi páàdì láti wọn lójà yìí. bọ́lá yín ń lọ. bíta yín lọ kò dáa yé wa ọjọ́ wá ní kábíyèsí yẹn lóòótọ́ ẹni ló kò tó jẹ bálẹ̀ lóòótọ́ tá a lọ fi jọba tá a lọ dáadé lé lórí. ṣé wọ́n ní táwọn ọmọ yẹn àbúkọ́ ló ń pèsè àníwá o àwọn àlè sọ bí àwọn máa sọ pé àwọn àní ìrọ̀lẹ́ ayé torí tí a tún ọba yìí sí àwọn tó ti jẹ́ ló fẹ́ máa gbádùn ìjọba yìí sí ọlọ́wọ́ ṣàánú wa o. bí gbogbo wa bá ti rìn ká máa ṣàánú ara wa ká rìn tìkanra kí lorúkọ yín bolẹ̀ tí ń pè wá ta ló wà lójú òpó yìí Ọlọ́run ló ń tò ó ibo láyé ń lọ o ẹ káalẹ́ o ẹ káalẹ́ àṣẹ orúkọ tèmi ni àfáà sàmọ́dì tó gúnlé láti àrégbà. bó láyé ń lọ. kò yé mi náà àtijọ́ ń balẹ̀ ènìyàn ṣe rí ṣe kábíyèsí yẹn lóòótọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ ó yẹ kí èèyàn ó máa wú ẹjẹ́ ìwọ̀n àfi ìjòyè so ipò tí wọ́n wà yẹn kó dà tí yàn bá sọ̀rọ̀ sí wọn wọn ò ní nǹkan kan láti ṣe mọ́ ìjọ tí yàn bá gbà ní kó tó ga. wọ́n ní ọmọkùnrin yìí ọ̀dọ́mọkùnrin yẹn ń bá olórí jó kò sì lẹ́tọ̀ọ́. ṣe bí lóòfin dé ṣe bí ẹyin àwọn amòfin wà àbí àwọn tó ń lọ gbé lọ sí ilé ẹjọ́ ó ṣe báyìí o àwọn tó máa dájọ́ wà ńbẹ̀ so wọ́n ní bó ṣe yẹ kó rí nìyẹn o ṣé wàá láwọn bọ́ìsì ìkọ́dọ̀ ọ̀dọ́ yẹn àti kọ́ ló ń ṣàánú wa lórí ọ̀rọ̀ wọn ni o kọ́ lọ pààyàn ọlọ́mọ ṣàánú wa nìgbọ́sọ̀wọ́. àṣẹ Ìdùmarè ẹ lò ó ta ló wà lójú òpó yìí ká gba ẹyọ kan sí àbí ká máa fi káàdì ẹ̀ ńlẹ̀ ọjọ́ ń rebi àná ẹ lò ó ta ló wà lójú òpó yìí ẹ kálẹ́ o àṣẹ Ìdùmarè. orúkọ tèmi ni Yusuf àyà sufa láti ohun tábàlẹ̀ lọ Abẹ́òkúta. bọ́lá yín lọ àṣẹ. lọ́rọ̀ kábíyèsí yẹn ẹni máa jọba máa ní sùúrù mọ̀dà tó máa dàkí tán àgbẹ̀sí mọ́ra lórí ẹni máa tún wọn ṣe. nígbà tí ọmọ tí àmọ́ bàbá rẹ̀ ńlẹ̀ yìí tóun náà wá ń lọ ń bá olórí jó ìyẹn ló jẹ́ kí kábíyèsí fún un nípa lójú sì fọ́ báyìí nìsín. ẹ kò ṣe ìbẹ̀rẹ̀ ọmọ tó lọ pààyàn yẹn kí ọmọ èkìtì fẹ́ kó ṣe báyìí gbọ́dọ̀ yìí wà ń lọ báyìí. wọ́n fẹ́ gun fẹ́ǹsà ni. ó lágbára o ẹ ti gbọ́ ẹ bá jẹ́ àkíyèsí ara dáadáa ẹ jẹ́ aṣọ́ni bá rìn ká ṣọ́ni bá rẹ́ pánsá òfura pánsá jáná àjà òfura àjà jìn onílétí òfura olè ní òkò lẹ́rù lọ lágbára lọ́wọ́ Elédùmarè àní bọ́ àní bọ́ sọ́wọ́ lọ́wọ́ ẹ jẹ́ a máa fèyí ṣe lọ lórí ètò yìí lálẹ́ yìí díẹ̀ tó nínú nǹkan oní nǹkan o a ti sọ fún yín a ti ta ìṣẹ́jú 15 ọwọ́ ẹ̀yìn a ti ta ẹgbẹ́ ìpolówó ọjà yín wá sórí ètò yìí 08039722703 08039722703 lẹ máa fi pè mí lẹ́yìn ètò gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti subscribe sórí YouTube channel wa Yèyé Gbàgede Àṣà TV gbogbo ohun tá à ń mú wá fún kódà ẹ rí àwòrán kábíyèsí yìí wò kétékété lórí YouTube ẹ bá ti search fún Yèyé Gbàgede Àṣà TV ẹ subscribe ẹ like ẹ comment kẹsì máa wò lóòrèkóòrè Yèyé Gbàgede Àṣà Mojísọ́lá Àjàyí ló kọ mi yókù tún di ọjọ́ míì ọjọ́ rẹ̀ tá a tún máa pàdé lórí ètò yìí ó dàbọ̀.